Africa Content TV. Oluomo, organic and violent. Concluding my man of national. Organic to the Bible, Lord, national. Now I love the new panel. Driving for you, buy your food. Or then two way, like a baby with the idol. Concluding the one who got by kó tó jáde kó lólé akọ̀sọ̀ epo dé ní ohun rẹ̀ òun láti bẹ̀rẹ̀ tó máa ké dé hospital kó lè sì kí fún un. Gbogbo ẹ̀ náà máa ń tọ́ láti lẹ́ṣọ̀ ọmọ níbí pé ọtí àmujù kéèyàn mú nǹkan tí ò da owó ìpé kó lè ṣe ara ní orin fóun pé kó fílẹ̀ kó máa máa tọ́ láti máa mú ọtí mu àmupara mọ́ because gbogbo nǹkan bẹ́ẹ̀ náà máa ń dá méjì ara. Èyí bẹ̀rẹ̀ tí wá ṣe fún wa bí ìyé èyí àwọn adébọ́sí pàtàkì àdúgbò lọ́wọ́ ọlọ́wọ́ àti ìdílé ṣe bẹ̀rẹ̀ òkúlẹ̀ lọ́wọ́ pẹ́ máa lọ pé thank you very much God bless you God will use you thank you ṣe wọ́n sá. Ok mo lè kí àwọn lásán because ọ̀gá gbogbo ló yẹ kó máa bí ó dàbí kó wà lọ́dọ̀ kọ́ńtọ̀ ṣe létí nǹkan fi rán àwọn wa kúlẹ̀ dúpẹ́ lọ́wọ́ dẹ́kùtì ní ìsìn dẹ́kùtì àìláàjì ìpèsè ọ̀jọ́ra àjọ̀délẹ́yìn láti múra láàárọ̀ ìlọ ìpínlẹ̀ dúpẹ́ lọ́wọ́ sẹ́kẹ̀tì náà káàkiri lọ́wọ́ God-bless. Ẹgbẹ́ ìtọ́jú ni kí sókè mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ ní aláàjì Akínsọ́yà. President wa introduce àwọn èèyàn